gbogbo anybody tó bá lọ advocate fún yín pé kí nǹkan wá bẹ̀bẹ̀ kíjà kan parí ẹ kọ́kọ́ lọ mọ̀ pé ìjà kankan ò lè parí ná. Àkọ́kọ́ nìyẹn, ìjà kankan kò síbi tíjà kankan ti fẹ́ parí. Súlè ti bọ́ síta ó dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé ó ti gbé sójú ó dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé ọ̀tá Mùdírù lòun. Ó ti gbé sójú ó ti jẹ́ ká mọ̀ pé ọ̀tá Mùdírù lòun. Màá dẹ̀ fi ní àwọn instances kọ̀ọ̀kan. Àkọ́kọ́ ní pé ọjọ́ tí Mùdírù kọ́kọ́ bẹ̀rẹ̀ tafsir, Mùdírù sọ̀rọ̀ kan pòwe kan pé ẹ̀gbọ́n tàbúrò kan tí wọ́n tí ejò ń pọ̀ góòdì jáde fún wọn lẹ́nu. Tí ẹ̀gbọ́n wá pa tó fọ́ kíní tó fọ́ ejò lójú, Mùdírù ṣàpadà brief rẹ̀ débi pé wá tọ́rọ̀ yìí bá parí wà á máa wójú tèmi pé ẹnì dẹ̀ ló fọ́ mi lójú èmi náà máa wẹ̀ pẹ́ ẹnì dẹ̀ ló ṣe ṣùtà fún mi kọ́ lè parí ná. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì ni pé ká ní pé Mùdírù astagfirullah ká ní pé ọ̀tá Mùdírù lọ bá kíní lọ. Èmi tí mo èmi ọmọ mẹ́ríkàzì yìí níbi táwọn òláfà kankan mi ò ọmọ mẹ́ríkàzì lèmi. Wàláhì èmi ò dẹ̀ sínú ẹni tó ń advocate fún ẹbọ àbógun ìpá àwọn àfáà tó ń ṣe jálàbí pé kíní kankan. Wàláhì birabbil Kaaba yìí tí Mùdírù fi wà unique ju gbogbo àwọn àfáà tó kù lọ́nà ni pé a rí pé Mùdírù ń ṣe jálàbí kò ń gbọ́dọ̀ ogun kò ń gbọ́dọ̀ kankan sórí ní láàfin òpin tẹ̀tẹ̀ dá tiẹ̀ lè yàtọ̀ ní gbogbo àwọn àfáà. Kó wáyé sí pé Mùdírù yẹn láwa lọ gbọ́ pé àwọn bàdó lápò ẹ̀. Ó dàlí kí á mọ̀ kí gbogbo àyè tó padà foríjì Mùdírù pé rárá ọ̀ set up ni pé kò ń ṣe Mùdírù ló ní àdó yẹn. Ẹ̀yin tẹ́yìn sọ̀rọ̀ yìí ẹ lè gba Mùdírù bọ̀. Ẹni wàá mọ ṣéèkì. Ipe irú kọ́ bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ àwọn lọ di pé wọ́n because anybody ò mọ bá àdó yẹn ṣe dápò wọn. Kò sí dára Kò sí bó ṣe fẹ́ mọ́tò kódà níta báyìí akọ máa wò báyìí ni pé wọ́n ọlọ́mọ ibi tí mo nífẹ̀ẹ́ Mùdírù dé tó wọ́n àkókò mọ tí àkókò mọ ẹni tó mọ́tọ́ ọlọ́ọ̀nì kan ní sẹ̀mí alánímọ́nà àmì dáa ibi táwọn padà yìí sí nìyẹn. Bẹ́ẹ̀ kọ́ máa fẹ́ fowó ẹ̀ṣọ́ yàtọ̀ pé bàbá wa gan òṣèlú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá dò lápò ẹ̀. Ntí òye ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan nínú ọ̀rọ̀ yìí nígbà tọ́rọ̀ ìkọ́kọ́ bẹ̀rẹ̀ pé Mùdírù kọ́kọ́ tí ìbínú ná Mùdírù kọ́kọ́ ń ba wípé ìwọ tó jẹ́ àfa tó jẹ́ lóye ọba ná tó jẹ́ mú fún tí a sì lè bá nǹkan báyìí lọ wú ẹ̀ Mùdírù kọ́kọ́ sọ pé báyìí pé àdó tó fi sóhun lápò ló fa àárẹ̀ àbí nǹkan kan Mùdírù kọ́kọ́ àkíyèsí ẹ̀ fún yẹn. Wọ́n láwọn ọ̀tá Mùdírù kọ́ ya wèrè ni wọ́n kọ́ ya pò kí ni. Mùdírù nìkan náà ni àwọn ọmọ kéwù ẹ̀ làwọn ọmọ kéwù ẹ̀ ṣe ló ń ṣàárẹ̀ MKQ ó dẹ̀ sákẹ̀ kúrò ní ọgbà Islam olótótó yẹn tẹ̀tì hírù Islam olótótó yẹn tẹ̀ǹdífù Islam olótótó yẹn ó ń ṣe tẹ̀míyìz láàrin ó ń ṣe tẹ̀fúríkù láàrin bọ́ọ̀tìlì àti hákì ọmọ kéwù ẹ̀ jẹ́ ó ń ṣe RMKQ ó dẹ̀ sákẹ́kọ̀ọ́ nígbà pé rárá olùwádìí ní tí mo kọ́ ẹ̀fẹ́ nílé. Mùdírù dẹ̀ ti máa ń sọ̀rọ̀ kọ̀ọ̀kan Mùdírù ti máa ń sọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú ọgbà Mùdírù ni àfà nígbà tó ọ̀rọ̀ rọ́bítọ̀ ń ṣẹlẹ̀ Mùdírù ni pé àfà ìwọ tó bá jẹ́ àfà ó gbọ́dọ̀ jókòó ní jókòó yìí pé tódodo bá ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ lè sọ yìí pé òdodo lélẹ̀ tó ní fẹ́ wò pé ẹni yìí máa tẹ close ẹni yìí. Súlẹ̀ tí ká nípa fáàmì ni ibi tó wọn àti Súlè jọ pàdé àbí kò tẹ̀ jẹ́ lómìnà wọn ò lè sọ síta pé Súlè ṣe wúrù àbàjẹ́ báyìí but Mùdírù ti fi àwọn sáyè pé àfáàní ni anybody tí òdodo bá forí là tí tó bá ṣe aburú àbọ̀dọ̀ sọ síta ìyẹn tí Mùdírù kọ́kọ́ ṣe nìyẹn kó tó wá di pé òun wá di taliétì padà pé ok wọ́n sọ pé kí ṣẹlẹ̀ rí ọ̀rẹ́ pé blackmail tó kọ́kọ́ fẹ́ lò yẹn tẹ́ bá lọ wọ náà Al-Qur'anul Karim bí gbogbo àwọn fara iná àwọn tó bá jẹ́ ní ibú bó ṣe máa ń ṣe nìyẹn fáwọn ànábì Ọlọ́run táwọn ànábì Ọlọ́run bá ti gbé dáwọ̀ òdodo dé kàkà kí wọ́n wá sọ kí wọ́n gba dáwọ̀ yẹn tó wá ti báwọn yẹn ti fẹ́ máa gba dáwọ̀ yẹn lọ́wọ́ ànábì Ọlọ́run wá blackmail wọn irú ẹ̀ ló ṣẹlẹ̀ láàrin Fìràwọ́n àti fánábì Musa ànábì Fìràwọ́n sọ fánábì Musa sọ fáwọn aráàlú ìgbà tó dé pé wọ́n ti ń gba ti Musa wọn ní pé dẹ̀rú ní aqtulu Musa waliyad'u rabbahu fi mílẹ̀ jẹ́ nípa Musa ó fẹ́ ba ilẹ̀ yín jẹ́ ni ó fẹ́ kó yín lẹ́rù ni ó fẹ́ ṣe tí ò dáa fún yín ni. So nígbà tọ́rọ̀ ọ̀rọ̀ ipò jàdó sí mi lápòdì ìgbà ẹni wọ́n ṣẹ̀ mọ̀ yí pé èèyàn kan sọ̀rọ̀ èèyàn kan bú sáré
ìgbà ìgbà ìṣẹ̀lẹ̀ sí pé so many stars ló wà tó sí pé wà á tẹ̀lé fi Súlè 30 mọ̀ kó ti wà kó tún wà kó wà láyé owó rẹ̀ àfẹ́ kó ẹgbẹ̀rún ẹ̀ wà nínú ọmọ kí tí ó máa ṣe pé àwọn àáfàá kí n má sọ pé àwọn àáfàá sèfúlà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Nàìjíríà tó dún ẹ̀ dúdú ẹyọ owó àti ọlá pé Súlè nínú àwọn àáfàá pé olówó ṣe kí nípa ẹyẹ kò lára Súlè kẹwàá wò pé nǹkan níwò làwọn èèyàn fi ń tẹ̀lé Súlè èèyàn mẹ́lẹ̀ ni mùdúrù ń kówó fún ṣèbí nílẹ̀ làwọn èèyàn nífẹ̀ẹ́ lára ẹ̀ ìmọ̀ nínú ṣé wọ́n lè sọ pé ìmọ̀ lọ́ní lára Súlè tí wọ́n fi ń tẹ̀lé ni ẹni tí ò rójú ọlá rí òun ló máa rò pé Súlè ìgbà kan àwọn kan pé kíní kan kìí kan ṣẹlẹ̀ rí ẹ má ìka wa bias Súlè tí èmi ò ní parọ́ ṣe rí Súlè tí ó padà gbà fún Ṣítù ṣe idọ́ tó padà gbà fún yẹn wọ́n láyé má ìka blame Súlè ó máa gbà fún ṣe ẹ mọ reason ó ti ní ṣíìtì nílẹ̀ tó ẹ sí pé tí wọ́n bá parí ọ̀rọ̀ yẹn àmìjẹ́bì flashing ni wọ́n gbé síta wọ́n bí dá so gbogbo ìyẹn ẹni tó bá wà lórí ṣíìtì máa mọ̀ pé ó gbọ́dọ̀ sọ̀kọ́ọ̀mù ni ó dàgbà àwọn ẹ̀tọ́ bá wọ àwọn tí àwọn fíìmù ó máa sọ̀kọ́ọ̀mù ni so yí pé ó gbà fún Súlè pé àwọn méjì jọ parí ọ̀rọ̀ yẹn máa kà lọ sí gbogbo ọ̀rọ̀ yẹn àárín àwọn méjì ni ṣíìtì wà lẹ̀ tó bá dẹ̀ gbà fún wọn máa fẹ̀ díẹ̀ síta sí kódà tí sáyé Ṣítù ó máa kọjá gbogbo èyí tí Mùdírù ti ó máa kọ díẹ̀ tó náà máa gbé evidence jáde ni bọ̀ ìwọ tó fi ló wá ń takò Mùdírù gbogbo ẹ̀tẹ́lẹ́tẹ̀ lọ gbà tó gbòòrò rẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo àwọn tó jọ̀ta Mùdírù láti òkè délẹ̀ kò sí ìtúsílẹ̀ padà bá ṣe ní gbogbo wọn tó fi di recent yìí gbogbo àwọn tó ń pè yẹn àwọn ọ̀nà kíbùlù wèrè àbúrò rí àbí àwọn gbogbo àwọn tó ń pè tó sọ pé òun dúpẹ́ fún yẹn èwo ni ó nífẹ̀ẹ́ ní gbogbo wọn. tó bá dẹ̀ sí pé Súlè tàbí ní nǹkan rẹ̀ ó nẹ̀mí ni pé kíní àdó yẹn kódà ẹjọ́ tó wá dáyé sí kankan ìgbà tọ́ra tó ṣẹlẹ̀ gbogbo alámọ̀ yìí pé Súlè ò ní ó máa ń ṣe dàwa gidi gan kò sẹ́ni tí ó mọ̀. ó kì í gbà tí kíní ẹ̀ wá ká ní pé ó dáadáa ló fi kíní yẹn rò mọ́ Mùdírù pé dáadáa gangan ni pé ìṣòro fẹ́ fi wá fún Mùdírù pé okay fine a gbọ́ nígbà tó rẹ̀ yẹn wá ṣẹlẹ̀ tí gbogbo àwa ń sìn àwa láwọn ọmọ Americans àwọn tá a lè jẹ́ set wa tó wà ní Jordan tó ń ké ní Jordan nígbà tó rẹ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ bẹ̀rọ̀ bí káàbà ọ̀rọ̀ yìí ò tiẹ̀ tí bọ́ síta kódà tó fi dé àwọn ọdún kọ̀ọ̀kan wà tó yẹ pé ó bọ́ síta kò tí ì sẹ́nibọ̀dì tó mọ̀ pé akọ̀ṣe ń gbẹ ní ipa rẹ̀ pé Súlè bó ṣe Mùdírù kíní kan Mùdírù tiẹ̀ tí bọ́ síta tí Mùdírù sì wà lórí ààrẹ pé kíní kan ó kì í fáìn gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ ó fẹ́ ṣe dáadáa nìyẹn iṣu wa ṣẹlẹ̀ ó yíwọ́ ókè kí ló tó ṣe gbé aṣọ fẹ́ sọ fún wa pé òun mọ̀ kankan náà àwọn àgbààgbà nílùú Ìlọrin tó lè pè Mùdírù sákèsí pé ẹ bá mi bẹ̀bẹ̀ kí ní nǹkan tó yẹ pé àwọn tó dẹ̀ jẹ́ tó yẹ pé àwọn tó dẹ̀ fẹ́ ṣàlàyé fún yìí náà tó bá wọ̀ pé òkè báwo ni ọ̀rọ̀ kí ni ìṣe jẹ́ tó mọ̀ pé òkè dàwa ṣú ọ̀ tó mọ̀ pé ọmọ ẹni tó ń jẹ́ dàwa dáadáa ó dẹ̀ mọ̀ ẹni tó ń jẹ́ dàwa burú náà wọ́n á mọ̀ pé àbàbà kí ni ìyá kò ń ṣe tó jẹ́ àìdálótọ́ ṣé Mùdírù tá à ń sọ ṣé ọmọdé ni Mùdírù ni ṣé Mùdírù ní mọ ẹni tó jẹ́ tó dáa yàtọ̀ sí ní tí ò dáa ni kọ́rọ̀ tó jáde kó tó di pé everybody ń gbọ́rọ̀ ó ti máa mú bó ṣe máa tú ọ̀rọ̀ yẹn ṣe àìtú ọ̀rọ̀ yẹn ṣe ọdún kìíní Mùdírù sọ̀rọ̀ ọdún kejì Mùdírù sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n á di pé everybody tí wọ́n á ń gbọ́ ọtún wọ́n á sọ pé kò ṣàlàyé ọ̀rọ̀ wọ́n á sọ pé kò ṣàlàyé èébú ló padà wá di pé wọ́n padà ń bú wọ́n á sọ pé òun fi Kùránì bọ̀ ṣe pé kíní kan ọ̀gbẹ́ni nọ́nsẹ̀nsì yẹn o kọ́kọ́ fi kíní yẹn o kọ́kọ́ fi fẹ́ oríire fún Mùdírù náà gbogbo ọ̀tá Mùdírù pátápátá ló ń bá ṣe lọ sí kíní àtẹ́mẹ̀ àti ẹ̀bá fi ń ṣe bá sí pé ọ̀rọ̀ èébú ló tún ló fi ń ṣe fún Mùdírù ní ta fi jọ ń ṣe àìdá tẹ́lẹ̀ gbogbo nǹkan tó tí ibi tí tó kẹ ọ̀rọ̀ sàbẹ kò ṣe sàbẹ gbàgbọ́ kò ṣe kékeré ìgbẹ́lẹ́ wọn fẹ́ máa fi pákó mi ló fẹ́ máa fi ṣe gbàgbọ́ nìkan adásílẹ̀ kan ò gbà fún wọn láti ilẹ̀ tẹ́lẹ̀ gbogbo kí ókè ìmú wọn fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lásán tí màá fi parí ṣebí ó ní Súlè ṣebí ó ní oníṣúfì gidi gan ni ṣé àwọn tó bá yẹ sí pé Senegal ló lọ bó ṣe gbé ọ̀rọ̀ ṣé Ibrahim Niyas sórí bó ṣe gbé èso ká ní pé nǹkan náà àwọn ọmọ ṣé Ibrahim Niyas ni wọ́n kọ́ fi ẹ̀sùn kékeré kan ikú bá pọ̀ lọ́ ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ṣé Súlè lè wojú wọn gẹ́gẹ́ bí pé oníṣúfì tó pẹ̀rẹ̀ kò tó bẹ́ẹ̀ kò lè wojú wọn sórí ìyẹn ṣé kádàmù ló lè wojú ẹ̀
Sheikh Adam kódà tó bẹ̀ sọ̀rọ̀ tó ń sìn ó ní nínú gbogbo àfa pátápátá lẹ́yìn Mùdírù kò sẹ́ni kan tó tún lè wojú sílẹ̀ bẹ́ẹ̀ ni nà kódà nínú àwọn ọmọ Sheikh Adam tó kù wàhálà gbogbo wọn because ọlá wọn ọlá Sheikh Adam dáadáa tó dẹrù bí àwọn fẹ́ ṣe fún wa báyẹn dáadáa tó fẹ́ ṣe fún wa òun ló padà ń fa gbogbo kìíní tó ká ní pé Sheikh Adam fẹ́ lu ọlá pé bí ọlá àwọn oníṣúbí ṣe máa ń lọ ọlá ni gbogbo àwọn ọmọ Sheikh Adam láti òkè délẹ̀ kò sọmọ kí nǹkan tó lè máa wojú wọn. ọlá Sheikh Adam ok ṣé àwọn kí ni tó lọ́la Sheikh Adam fẹ́ di yàtọ̀ sí àwọn ṣé Ibrahim Niasse gbogbo àwọn ṣé wọ́n lágbá àwọn oníṣúfí làwọn yẹn táwọn ń lo ọlá gidi gan nínú ọlá gidi gan táwọn yẹn ń lò nínú ọlá Sheikh Adam ó tóbi tó débi pé nílẹ̀ ẹ lọ́wọ́ àwọn ṣé Nasir Kabara Al-Kanawi ẹ wo látàwọn ọmọ wọn lò àtàwọn ọmọdé wọn ẹ wo látọ̀ ń lò tí Sheikh Adam àwọn ọmọ Sheikh Adam tí wọ́n bá fẹ́ lu ọlá gidi gan kíkà ní bí bàbá bàbàrà ọlá pé káwọn náà lu ọlá pé kọ́ lu ọlá wọn lórí àwọn ọmọ ni ṣẹlẹ̀ bí èyí gbogbo àwọn ọmọ Sheikh Adam látòkèdè ilẹ̀ anybody lè máa lọ wojú wọn tó máa fi nílò àwọn súlẹ̀ tó máa fẹ́ rò pé àwọn súlẹ̀ wọn kọ̀ pé káwọn tó máa lo àwọn ọmọ Sheikh Adam mọ́lá náà ṣọ́kọ̀ ni àwọn kan máa ṣiṣẹ́ lábẹ́ wọn tó bá níbẹ̀ ká ní pé ṣé Mùdírù nìkan tó wáyé pé oníṣúfí ẹni tó wà lórí ipò àtò wà lórí ipò gbogbo ọmọ tí Sheikh Adam bí látòkè délẹ̀ tó bí kára fáyì Yusuf wo lásìbọn ó yẹ ká máa dé wọn ká máa bàbára wọn ní pé ṣé súlẹ̀ lè lásìbọn ni àṣẹ súlẹ̀ lè lásìbọn ni Sheikh Adam tó bá bàrẹ̀ ni. àwọn ọmọ ẹni tó kó àkóónú àìmọ̀ kan. ẹ máa ká máa ẹni tó ẹ̀ fi ń pinnu ẹ máa kí gbogbo àkàtà máa lọ sí Sheikh Adam wá kéde nìyà. ó yà mí lẹ́nu. a máa fá máa wo gbogbo àwọn ọmọ wọn tá fún wa máa rò pé òkè lẹ́yìn ẹyọ tí Mùdírù nìkan kúrò ipò òkè kàtà pé Mùdírù ti padà ó ti di dámàlà fúnra rẹ̀ gbogbo àwọn ọmọ Sheikh Adam láti òkè láti yàtọ̀ sí Mùdírù òun lè ká máa wò pé kékeré ni wọn. kò sí ẹdẹ ẹgbẹ́ disrespect. òun lè ká máa wò pé disrespect lógún kò sí ẹdẹ ẹgbẹ́ disrespect irun àfi tó bá fi rẹ̀ sí ipò disrespect lógún. àfi tó bá fi rẹ̀ sí àpò disrespect tó bá wàhálà ọ̀rọ̀ bọ̀dá ní àbíbù gan àwọn gan wàhálà ọkọ̀ lọ fk ọkùnrin náà ọlọ́ fk ọkùnrin náà ṣé àwọn olóyè kan máa wà nínú pé nítorí pé ẹ fẹ́ gba ipò nítorí pé ẹ fẹ́ gba pò ẹ wá lọ́ bá wọn ṣe. ẹ lọ fk ọkùnrin náà. ọlá Sheikh Adam kọjá anything tẹ́nibọ̀dì kọ́yọ̀ọ́lá Markazi kò lára súnlẹ̀ kí ló kù ìfẹ́ ni gbogbo nítorí pé a rí pé ó nífẹ̀ẹ́ Mùdírù báyìí pé báyìí kó wà lọ́la Mùdírù ó ní ṣé kéwù ló mọ̀ ni ṣé kéwù ni tí gbogbo wa fi wá tó pé gbogbo ọmọ Markazi tó mọ kí pátápátá àwọn ọ̀dẹ̀ tó ń tẹ́ nígbà fún súnlẹ̀ pé àánú àfààní ẹ̀ wàá inú rí dán áńkúlẹ̀ àìbínkẹ̀lì látún ni wọ́n gbójú kan bẹ̀rẹ̀ ẹgbẹ́ níta bá nífẹ̀ẹ́ àkínyà lè bó ẹni ìwọ ẹni wá fi máa ìwé òtẹ̀ sínú wọn rárá kí ló ní tí Mùdírù ò ní ju ẹ̀ lọ ẹ̀ sọ nǹkan náà ṣé owó ni ṣé owó ni ṣé iyì ni ṣé mọ́tò ní sàlùbáríkà kí ló ní tí Mùdírù ò ní ju ẹ̀ jẹ́ ká sọ́nà àbúrò àwọn tó lọ pé Mùdírù ń di tẹ̀ ta ni. àwọn délé wọn pè é àwọn délé wọn máa pè wọn Ọlọ́run bá ń pọ̀ wà láìpẹ́lá ìṣẹ́rí ó kàn ń dùn mí kan ní gbogbo àwọn olè máa jáde láti máa sọ̀rọ̀ sí ní online bẹ́ẹ̀ ní sọ́kọ́ kí n fi avenue ìgbìbí páàsì kankan ṣe rí Markaz bàbá Sheikh Adam ṣàárò wà ní pé bil ulumi wal nizami wal amal gbogbo àwọn Markaz a ní olùmọ̀ a ní ẹnu ta lè fi sọ̀rọ̀ gbogbo àtàbá ń ṣe àlàyé ọ̀rọ̀ ní sinmi láì gbẹ́gbẹ́ tí mo máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ nínú ìdánwò àti amẹ́lì iṣẹ́ ọ̀rọ̀ tá a bá ń sọ àwọn tó yẹ kó dá sọ̀rọ̀ yìí tó yẹ kó dá sọ̀rọ̀ gbọ̀ngàn tí tó yẹ pé tó bá dá sọ̀rọ̀ báyìí àwọn èèyàn máa dákẹ́ tó yẹ pé kò tẹ̀ nídìí pé irú ẹ̀yìn gan bẹ́ẹ̀ ṣe wà yìí gan tó yẹ pé ẹ mú àwọn àgbàlagbà tó yẹ pé tó bá dá sọ̀rọ̀ àwọn èèyàn Markaz ó ní army ó ní navy ó ní lọ́ọ̀yà ó ní ọlọ́pàá kò sí tó ní gbogbo àwọn yẹn ká ní wọ́n dá sọ̀rọ̀ níṣẹ́ ẹ̀rù bí wágbé àrùn àwọn ìgbò ká bọ́ síta kọ́ yẹ bọ̀ nígbà tí gbogbo wa bá sọ̀rọ̀ títí gbogbo spíkà pọ̀ títí kò sí iṣẹ́ kankan ọ̀rọ̀ là ń rí reaction náà ọ̀rọ̀ là ń rí reaction ẹ jẹ́ ká reaction sí ká wò pé òkè bí àrùn kankan ní máa ṣẹlẹ̀ lọ ẹ ò sọ wá náà kí ẹ má bínú nítorí inú ti ń bí mi.